ó ti pọ̀ ọmọ tápà lè ń pè ní Ojo Kan bàbá àgbàlagbà aṣọ́dúnmọ́dún níyàwó aṣọ́dúnmọ́dún o aṣọ́dúnmọ́dún níyàwó aṣọ́dúnmọ́dún ẹ pẹ́ láyé ẹ gbó ẹ tọ́ ẹ fọwọ́ pawó ẹ fèrè gìjòbì lágbára Elédùmarè àní wá yín tì o ẹ ti wá lọ sókè báyìí ẹ ní wálẹ̀ o ìràwọ̀ yóò ní wọ mi o ọmọ aráyé nífẹ̀ẹ́ yín nǹkan tàfi ní nífẹ̀ẹ́ yín mọ́ kò ní ṣẹlẹ̀ sí yín àrùn burúkú ò ní gbé yín dé o ẹgbẹ́ wọn táwọn China wí wọ́n ní chimbo haiti sí China bó fọ́ ṣíngọ́ tẹ̀sí à chatta bó haiti ẹ̀tọ́ kóńgò ṣí sí happy birthday to you tòǹbù haiti ẹ̀tọ́ kóńgò tẹ̀sí à ìgbà ọdún ọjọ́ kan ní fún yín o àwọn èèyàn yín ní kí n máa kí yín o #1 of blogger ó yá ọ̀rẹ́ yín ni o ó yá to the head nut wọ́n ní máa kí yín pé lágbára Ọlọ́run òun ní wá yín tì o ẹ pẹ́ fáwọn o ẹ pẹ́ láyé ẹ ráàánú gbà gbogbo yín á búyọ o aláàánú yín kò ní wá yín tì o. tápà lè ń pè níyàn òkú tápà wọn aṣòro ṣe bẹ́ẹ̀ làyín bàbá wọn ò rọrùn Ojo Kan gbẹ́ra nílẹ̀ kó tẹ́tí kó gbọ́ mi ní méje mẹ́jọ kó gbọ́ mi lẹ́rìn bílógún ọwọ́ ifá èyí táwọn China sọ náà nìyẹn o wọ́n ní ṣàòṣàòṣì ṣì àwòtọ́ lé